Ọmọlúkà o ṣé o, mo dúpẹ́. Mo fẹ́ ránṣẹ́ sí gbogbo Yorùbá lálẹ́ yìí ni. Iṣẹ́ náà ò dẹ̀ pọ̀ púpọ̀. A ti ń ja ìjà yìí báyìí láti bí ọdún bíi mẹ́ta. Ọlọ́run dẹ̀ sì ti fi ìbùkún sí púpọ̀. Ọlọ́run ti dá wa lóhùn o. Ẹ má jẹ́ káwa fúnra wa wá bẹ́gi dí ọ̀nà ara wa o. Mo fẹ́ bẹ̀ gbogbo àwọn tí a jọ ń ja ìjà yìí, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà, ẹ fi òpin pátápátá sí pé ẹ̀ ń bára yín jà lórí rédíò àbí tẹlifíṣàn àbí mídíà. Ní ọ̀rọ̀ tó tóbi tẹ́lẹ̀ yìí, a lè sọ pé gbogbo wa la máa rí nǹkan ní ọ̀nà kan ṣoṣo. Àwọn bàbá wa ní gbogbo wa ò lè sùn ká forí síbì kan náà. Ṣùgbọ́n tá a bá agree, tá a bá disagree, sọ láàrin ara wa náà, á yanjú ẹ̀ ni. Kẹ́ wá lọ máa bú ara yín, kẹ́ máa ṣépè fún ara yín, àbí kẹ́ lọ máa kó àwọn ọmọ kan jọ pé kán lọ máa báyàn kan jà. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká ṣerú ẹ̀ o. Mo bẹ̀ yín ni o. Mo tún wá bẹ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa, àwọn ní media presenters. Ẹnikẹ́ni tó bá wá tó bá lóun fẹ́ sọ kinní kan, ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Tó bá jẹ́ ọ̀rọ̀ ìjà ni, ẹ má jẹ́ kó sọ̀rọ̀ lórí tẹlifíṣàn yín àbí rédíò yín o. In fact, láti èní lọ títí di bí ọ̀sẹ̀ bíi méjì, mo fi òpin sí pé à ń lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìjà wa lórí mídíà àti rédíò àti tẹlifíṣàn. Ẹ̀yin onímídíà wa ti ṣiṣẹ́ tó dáa púpọ̀, a dúpẹ́ lọ́wọ́ yín. Ṣùgbọ́n ó ti dójú ẹ̀, ìjà wa ti fẹ́ parí, ogun wa ti fẹ́ tán, Olódùmarè ti fi àṣẹ sí. Ṣùgbọ́n a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ara wa bíi wípé a ò ní làákàyè, pé òpònú ni wá. Gbogbo nǹkan tá a fẹ́ ṣe láàárọ̀ ọ̀la, gbogbo nǹkan tá a fẹ́ ṣe níjọ́ mẹ́ta lénìí, ká máa gbé gbogbo ẹ̀ síta. Ìjọ́ wo lẹ gbọ́ táwọn Fúlàní ń gbé ọ̀rọ̀ tiwọn síta bẹ́ẹ̀ yẹn? Ṣebí a sọ pé àwa ni ìmọ́lẹ̀ aláwọ̀ dúdú? Kí ló ṣe láti jẹ́ pé àwa máa hùwà ìmùgọ̀, táwa máa gbọ̀ ju àwọn Fúlàní lọ? Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. Wàràwàrà ìní la máa ṣe, ọ̀la la máa ṣe ìwé nígbà ẹ jẹ́ ká fòpin sí gbogbo yẹn. So nǹkan méjì mo ti sọ, nǹkan mẹ́ta jàre. Èkíní, ẹ má jà mọ́ lórí rédíò àbí tẹlifíṣàn àbí mídíà. Èkejì, èmi bí bàbá yín mò ń sọ fún yín pé ó stop lénìí, kó gbúdọ̀ stop lénìí pé ẹ̀ ń bára yín jà lórí rédíò, lórí tẹlifíṣàn àbí lórí mídíà. Èkejì ni wípé ẹ má máa gbé gbogbo ọ̀rọ̀ yín lọ sórí fóònù, gbogbo ọ̀rọ̀ tá a bá sọ níkọ̀kọ̀, tá a plan níkọ̀kọ̀, ká tó ṣẹ́jú pé ẹ̀yin kan lára wa á ti lọ máa sọ lórí ọ̀túnla la máa ṣe kinní kan, ti gba kinní kan. Our country is coming to us. God is bringing it to us. We are moving closer to it. Let us have the wisdom and the humility to receive what God is about to give to us. Ìdí tá a fi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ó pé oríṣi méjì. Èkíní ni pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ tó ń káàkiri Yorùbá nation now, Yorùbá nation no looking back, Yorùbá nation no turning back. Tó ń káàkiri, ìmíràn lára wọn nílé, wọn kóra wọn sínú mọ́tò, wọn máa káàkiri Yorùbá nation now, Yorùbá nation now. Ẹ má jẹ́ ká dójú tì wọ́n o. Nígbà tá a bá wá ń bára wa jà, tí ẹ̀yin tẹ́ ẹ ṣe jẹ́ leader láàrin wọn, tẹ́ bá wá ń bára yín jà, ẹ rí pé ẹ ń confuse àwọn ọmọ wọ̀nyẹn nìyẹn. Kò dáa bẹ́ẹ̀, kò dáa bẹ́ẹ̀. Mo tún sọ lẹ́ẹ̀kẹta, kò dáa bẹ́ẹ̀ ká wá máa confuse àwọn ọmọ wọ̀nyẹn. Ó tiẹ̀ tún wá burú gan-an ju pé àwa ń pín àwọn ọmọ wa sí méjì. Àwọn ọmọ tó ń sá káàkiri tí ọ̀rọ̀ politics ò jọ wọ́n, ọ̀rọ̀ Nàìjíríà ò jọ wọ́n lójúmọ́.
àtún wá ń jà ní ọ̀nà tá a wá pín wọn sí méjì ìyẹn ò dá o, ẹ jọ̀ọ́ o. Finally àwọn ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè káàkiri ayé ló fẹ́ràn Yorùbá o. Yorùbá ṣoríire púpọ̀, a ní reputation, àwọn èèyàn fẹ́ràn wa. Ṣùgbọ́n tó bá ti wá di wípé àwọn tó ń ṣe leader wa wá ń búra wọn, wọ́n ń bára wọn jà, wọ́n ń ṣépè fúnra wọn lórí iṣẹ́ tá à ń rán sí wọn, iṣẹ́ burúkú là ń rán sí wọn yẹn o. À ń sọ fún wọn wípé kì í ṣe ẹni tí èèyàn ń support, kì í ṣe ẹni tí èèyàn ràn lọ́wọ́, kì í ṣe ẹni tí èèyàn bá kí nǹkan iṣẹ́ tá à ń rán sí wọn nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń gànrùn wípé ó kù díẹ̀ kán wá ràn wá lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló máa mórí wọn padà wọlé o. Ẹ wò ó, mo tún sọ lẹ́ẹ̀kan sí i, Ọlọ́run ti fún wa ní country wa, Ọlọ́run ti fún wa ní Yorùbá nation state wa, Ọlọ́run ti fún wa ní Yorùbá country wa. Ẹ má jẹ́ ká fúnra wa jù sọnù o, mo bẹ̀ yín o. Nǹkan tí mo fẹ́ sọ jù yẹn, gbogbo yín àtọmọdé àtàgbà ni mò ń bẹ̀ yìí o. Mo dẹ̀ ń wo ẹnikẹ́ni lẹ́nu àwọn ẹni media presenters tó bá wá lọ gbé èèyàn kan tán lọ ń bú èèyàn lórí ẹkẹni, àbí tó gbé èèyàn kan kó tiẹ̀ a fẹ́ fòfin sí fún bí ọ̀sẹ̀ méjì, kẹ́nikẹ́ni má tiẹ̀ sọ̀rọ̀ rárá lórí media kankan mọ́. Ká ẹnikẹ́ni lára àwọn ní media presenters tó bá lu òfin yìí, ó fi ara ẹ̀ hàn pé wọn kì í ṣe ọmọ gidi, ọmọ Yorùbá nìyẹn. Àwọn Yorùbá sì bàjà bí Yorùbá ṣe máa ń bàyàn jà. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, mi ò lọ́rọ̀ tọ́jú yín o. Ẹ ṣé o, Ọlọ́run ti fún wa, Ọlọ́run á fún wa délẹ̀délẹ̀, á bá wa débẹ̀ pẹ̀lú ijó pẹ̀lú ayọ̀ o. Nígbà tó ó kù díẹ̀ ọmọ mi, ó kù díẹ̀ tí mo fẹ́ sí, ó kù díẹ̀ tí mo dẹ̀ fẹ́ fi sí náà ni wípé àsìkò máa dé ńgbà tá a bá rò pé ó ti dé, tá a ti rẹ́dì dáadáa, tí a máa wá ṣàjọyọ̀ náà ní rally ńlá. Èmi máa sọ fún ọmọ mi Sunday Igboho kó jáde kó lọ lead àwọn èèyàn wa in a massive rally. Ìyẹn máa dé o. Ṣùgbọ́n ọjọ́ wo ni bá a tiẹ̀ mọ̀ báyìí a gbọ́dọ̀ máa sọ. Gbogbo èèyàn ni mo ránṣẹ́ tí mo rán sí o. Sunday mo ránṣẹ́ sí ẹ o. Dúpẹ́ Onítìrí mo ránṣẹ́ sí ẹ o. Janet Fáṣákin mo ránṣẹ́ sí ẹ o. Wálé Adéníran mo ránṣẹ́ sí ẹ o.